أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين أبتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون ẹmọ ìyá mi èyí tí a fẹ́ tó yẹ̀wò tá fi parí tafsiru wa ti ọdún yìí insha Allah tá máa bá yòókù lọ nílé kéwú o náà ni bí tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń parí ń pa Qarun ẹnu ti kàn wípé Ànábì Mùsá alayhi salatu wassalam ó dojúkọ àwọn èèyàn ńlá mẹ́ta aláwọ̀kọ́ ni Fir'aun Haman Qarun ó dojúkọ wọn ó sì bá fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí kí ni ẹmọ ìyá mi lórí ìgbà ọlọ́ọ̀bá gbọ́ a fẹ́ mẹ́nubà Qarun a mẹ́nubà ọ̀rọ̀ Qarun kí ní kan bẹ tí wọ́n fẹ́ pè àsákèsí bí ọ̀rọ̀ Qarun pípé Qarun nínú àwọn jẹ̀mọ́ Ànábì Mùsá náà ni àmọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ẹ̀mọ́ gbọ́npa Qarun àbínú àwọn ọ̀tàn tí wọ́n mọ̀ sọ yí pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí tó jẹ́ yí pé tẹ bá wádìí rẹ̀ wò ó lè mọ́ jẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tẹ bá fẹ́ mọ èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ ahsanul qasas nígbà láti rí inú Kùránì inú ọ̀rọ̀ Ọlọ́run láti bá Al-Kùránì ní tó bá sọ tàbí ní tá a bá kànú súnnà tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní tá a lè dìmúnú ogun àwọn àtẹ̀tọ́ sáájú lọ bíbẹ̀ ẹ̀kọ́ àfikún mọ́ wà ń bẹ́ẹ̀ pọ̀ ìtàn ọmọ láfikún àmọ́tọ́ tí wọ́n nù méjì tá a wíhun ó ní ẹ̀ lè dìmú pé eléyìí ó ní ọ̀rọ̀ tá lè dìmú ẹ̀yọ́mọ ìyá mi Qarun ó ti wà nú àwọn jẹ̀mọ́ Ànábì Mùsá tó jẹ́ ẹrú Ọlọ́run ní tí ń gbégbè sí ẹrú Ọlọ́run ó sì ń wá kó wọ́ wà ó sì ń sọ fún mẹ́ta kọ́bọ̀ sàdúrà owó bẹ́ẹ̀ ti sọ ní òtàn àwọn àbá mi máa mú kọ́ lọ jẹ́wọ́ pẹ́ fún wa nígbàtà bá kà tán wọ́n bá ní tọ́tọ́ sí torí àṣẹ́rà àbá lọ́n fọ́ ní màlùbáríkà o àwọn tí àwakọ́ kéwu ọ̀làjú àmọ́ àbá wa mashallah àwọn kọ́ méjèèjì pọ̀ tí wọ́n àbá ní sọ pé wọ́n èèyàn mọ ibi eléhùn bẹ́ẹ̀ tí wọ́n tù ní wọ́n ti kẹ́kọ̀ọ́ fún wa o wọ́n ní Qarun sọ pé kọ́ọ̀lù nígbàtà ẹ̀rí pé ọ̀rọ̀ta kàsáájú rẹ̀ pé ọpítàgì tí ma ataka Allahu daral akhirah ẹkẹ́ ìsáyàwó ìwọ Qarun in tí ọ máa fi tọ́lọ̀un fún ọ in tọ́lọ̀un sí kí ni kéèsì tí ó fún ọ in tí ọ máa fi tọ́lọ̀un fún ọ wá o náà ní kó fi máa mọ ilé kanyìn tí ìsàlẹ̀ Jánnà ló fi wà ilé ẹjọ́ kanyìn ni ó fi wà ní tó bá jẹ́ pè tí ẹ náà wọ́n bá gbé rẹ̀ o ló dáadáa fúnra rẹ̀ àmọ́ ìtọ́lọ́hun máa ṣe ẹni ẹlẹ́ẹ̀kejì pé wọ́n tó túnmẹ̀ pé wala tansa nasibaka mina dunya ìtọ́lọ́hun fún ọ tó sì bọ́pọ̀ yìí kékeré mọ̀ ní ìpín kékeré ló ní tíjọ́ kanyìn tó bá ṣe lọ́hun ó jù bẹ́ẹ̀ lọ wa sin kama ahsanallahu ilayka ìtọ́lọ́hun ní ọmọ Ọlọ́run ṣe dáadáa fún ọ ní ní tó ṣe fọ́lọ́run tọ́lọ́run fi fún ọ lówó bẹ́ẹ̀ ni àtúnṣọ́ fún olówó náà pé ní tó ṣe fọ́lọ́run tọ́lọ́run fi sí olówó Ọlọ́run kàn sí dáadáa fún ọ ní torí bẹ́ẹ̀ ńkọ́ wa ahsin kama ahsanallahu ilayk
kọ́lọ́run ti sí dáadáa fún ọ tó fún olówó láì jẹ́ pé o ṣiṣẹ́ rẹ̀ máa sí dáadáa fẹ́lòmíì náà ìwọ olówó máa náwó fáwọn aláìní jẹ́wọ̀n mọ̀lẹ́bí rí ọmọ pé olówó lọ jẹ́ aládùúgbò ọmọ pé olówó lọ jẹ́ lu ọmọ pé olówó lọ pẹ̀lú kọ́ mọ́ sí dáadáa sí hàn wala tabghil fasada fil ardi wọ́n máa lówó láti máa fi balẹ̀ jẹ́ inna Allaha la yuhibbul mufsidin ọlọ́wọ́ nífẹ̀ẹ́ àwọn obìnrin jẹ́ o akáàfáwà o alọ́sálà o ọlọ́wọ́ sọ wípé kí n kọ́rùn náà fi dáhùn ẹgbẹ́ kí èsì tó fi dáhùn o ó ní pé kọ́rùn náà sọ wípé innama ẹwọ́sẹ́ sẹ́yìn tó kó bá kọ́rùn náà o innama utituhu ala ilmin indi èyí tẹ́ ìpọ́lọ̀ fún ẹwọ́sẹ́ o ọ wá gbàgbé ọlọ́run ọ wá lo ọ̀rọ̀ tí àwọn afáwọn pè ní tẹ̀jìhìl kí èèyàn máa lo nǹkan lò pé bí aláìmẹ́ntí ó ṣe nǹkan ó ní innama utituhu ní tí wọ́n fún mi yìí ala ilmin indi lórí ìmọ̀ tí mo mọ̀ ní èmi mọ̀ wò ó ṣe jù yín lọ yín ọ̀gbọ́n tí yín èmi gbogbo ẹ̀bẹ́ tí kò gbé ẹjọ́ mọ̀ mo ṣe léyìí mo mú yẹ báyìí mo kó lọ sí ọjà Odòrì mo fi rákínà mo kó lọ sí ọjà Ìbàdàn mo kó lọ sí 10,000 mo mú jáde 1 million mo mú padà bọ̀ lọ ní pé innama utituhu ala ilmin indi kọ́rùnà ní máa wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọ́rùnà ní kan pé ọgbọ́n ló fi kówó jọ ọgbọ́n ló fi kó lè jọ òsèlé ẹ̀jókòó láàyè kan kì í sọ̀rọ̀ tẹ́ni ọlọ́mọ sọ innama utituhu ala ilmin indi ẹ̀wọ̀sẹ́ ó tún lọ́hùn ọlọ́run wa sọ pé ní tó kójọ yìí ẹ máa wo ní tó kójọ tẹ́bárẹ̀ nǹkan tí ń ṣe ìgbéraga nǹkan méjì ni an kana dha malin wa banin tẹ́ bá lọ́mọ tó pọ̀ tó pé sẹ́nìkan tàbí fẹ́ fi àjẹun lọ́dọ̀ àwọn ilé tó bá ní pé ẹ̀yàn ọmọ yìí ẹ̀ ti ẹ̀mú lámọ́ ní ẹ̀pá wọ́n sì kí ni wọ́n sì pa tápọ́ náà tí ó lè lò fún tàbí kọ́ ìpè pé owó pé ó ní owó tó lè balẹ̀ jẹ́ ìkan méjèèjì ni lọ́wọ́ sọ pé má jẹ́ kí ìwọ Kọ́rúnà awalam ya'lam sí òye Kọ́rúnà ni anna Allaha ìdádájú ọlọ́run qad ahlaka minal quruni qad ahlaka min qablihi minal quruni wọ́n wà ṣáàdù mí ní òkú wàtán wà kíláàrù jamọ́ kò yẹ Kọ́rúnà ní pé ọlọ́run ti pa àwọn kan rẹ́ àwọn tó jẹ́ pé ní ṣáájú ti Kọ́rúnà àwọn ọjọ́ kan bẹ tọ́lọ́run ti parẹ́ ọlọ́run ti pa wọ́n rẹ́ tó jẹ́ pé kí ni ó ṣẹlẹ̀ sí wọn wọ́n ní agbára ju ti Kọ́rúnà ló pọ̀ ìgbára ni fóun lọ wọ́n rí nǹkan kó jọ ju ní tá a pé àwọn èèyàn àwọn alágbára mọ́ gbélágbègbè ìta àfáwọn tá a parẹ́ ó sì kí ni ó ju ti ẹ̀ lọ ọlọ́run pé táwọn bá sì fìyà jẹ àbọ̀nà táwọn tó máa fìyà jẹ ọlọ́run ní tòun kọjá ilé ẹjọ́ tó bá di ilé ẹjọ́ wọ́n pè rojọ́ wọ́n pè àti gbọ́n tó ṣe ìwọ ló jẹ̀bi torí bẹ́ẹ̀ ìjìyà bẹ́ẹ̀ jẹ́ tiẹ̀ tọ́lọ́run kọjá bẹ́ẹ̀ wọ́n ní pé wàhálà yóò ṣe àlọ́ àwọn dùnú ọbẹ̀ yìí mo lè mójúrì mọ́ wọ́n ní pé àwọn tí wọ́n bá fìyà jẹ lórí pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n dẹ́ṣẹ̀ ọlọ́run wọ́n ní pé ọlọ́run ó fìyà jẹ tààrà láì ní gbẹ́lẹ̀ rẹ pé kí lẹ ṣe ọlọ́run ti mọ tí wọ́n ṣe àbẹ́ẹ̀kọ́ ìyà ló kù kò sí pé rojọ́ tọ́lọ́run kọjá bẹ́ẹ̀ ọlọ́run fìyà jẹ o ìgbéraga sọ́lọ́run ipa àyàn rẹ ni o ayàkà aláàkà ni ọlọ́run padà pa Kọ́rúnà rẹ tí ó jẹ́ nǹkan kan mọ́ ilẹ̀ mú gbìn àti dúkìá rẹ̀ ilẹ̀ mú mi pàtà tí ó jẹ́ nǹkan mọ́ ẹjẹ́ ká náà páyọ ọlọ́run o ìtọ́lọ́run bá fún ìtọ́lọ́run fa nǹkan kékeré ni o ìwọ olówó ìtọ́lọ́run fọ nǹkan kékeré ni o nítorí bá mọ́ kó lè bá rí dáadáa lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ṣàánú wa o ní àbá ọlọ́jẹ̀ kẹ́ pẹ́ fún wa ọba àṣìlẹ̀ samárìrì yín pọ̀ jù a sì mọ tẹ́ ń gbèsè fún wa gan ọba bá kì í àwọn ọmọ àtọ́yìn àbọ̀ ké sí pàápàá ẹ̀kẹ́ wo tọ́lọ́run máa láàlẹ́ pípẹ́ ẹwà tó wá du àwọn ọmọ nínú ẹ̀tọ́ wá du àwọn ọmọ yín ẹ̀tọ́ wá du àánú bẹ́ẹ̀ ti dànù ní àwọn ìjókòó tó ṣáájú lọ ẹ̀tọ́ fi lè náà ẹ̀tọ́ fi álẹ̀ ńbẹ̀ náà wọ́n bá kò ní ìfẹ̀yìn àbáwálẹ̀ ọ̀tọ́ bá ọ̀sẹ̀ ẹ̀lẹ́sàn rí o ọ̀rọ̀ yẹn àbá wa ọ̀rọ̀ tá a máa sọ lọ ni kódà sì máa ń wí lọ́pọ̀ àyè gẹ́sẹ́ bí nìkan àti wí ní wò ó àti láàyè mí náà pé alhamdulillah bọ́lá ti ní kí àwọn àbá wa àmọ́ mò wò kọ́ lọ́n jẹ́ kí wọ́n pẹ́ fún wa bẹ́ẹ̀ ti jẹ́ àbálùbáríkà fún wa ibi tí wọ́n tún ní ká lọ náà ní tí í ṣe bí báyìí lọ́wọ́ ní ká tún bá àwọn àbálùbáríkà pàdé àbá mi àbá wa khalifa Sheikh Muslim Karam Hussein
tẹ́jà fà wá kọ́lọ́mọ sí wọ́n sàn rí àwọn náà sọ fún wọn náà sì ti wá bí wọ́n ti wúlẹ̀ yàbọ̀ náà wọ́n kọjá kẹ́ pẹ́ fún wa o wọ́n bá ní máa fàyè gbẹ̀yìn náà o wọ́n bá sẹ́yìn lẹ́sàn rí o jazakumullahu khairan ní ká sọ pé ahlan wa sahlan wa marhaban bikum jazakumullahu khairan àwọn àbáwá kọ́lọ́wọ́ kọ́ jẹ́ kọ́ pẹ́ fún wa a ní àwọn àgbẹ̀ wọ́n bá ní sọ ọ̀rọ̀ wọn báyìí wọ́n sì àdúrà fún àwọn ọmọ wọn wọ́n bá jẹ́ kẹ́ pẹ́ fún àbáwá o jazakumullahu khairan wasala sí ìyẹn bá yín rọ̀ àbáwá. adúpẹ́ lọ́wọ́ Olúwa. yàrá gbàtàlì ìsìlámì wájú kúrò lè ṣe ènìyàn àbínà ìmáàmù ọláyẹmí nípìnlẹ̀ àyàjì yàrá bí ìtọ́jú àyàtà sókè máa lámúyàgùn bí olómìnà lámúyàgùn bí olómìnà akéèké kò sóúnjẹ lámúyàgùn bí olómìnà. ìmọ̀ta agbẹ́dání kó wà kó ṣàánú wa ojú ọ̀nà ìsìláàmù yìí mọ́dà yín láàmú ń bẹ̀ gbogbo àwọn ọmọ tó wà ń kójọ tì yí bá wa ṣe wọ́n lóló ọmọ kó ṣílẹ̀kùn oore fún wọn fún orí ìdùnnú gbogbo wọn yóò mọ̀ ṣe mọ̀ lọ sí Mọ̀dínà yóò mọ̀ lọ sí jẹ́míà kọ́lọ̀ mọ́tà bá ṣe wọ́n bẹ́ẹ̀ bá wa ṣe mọ̀ lólú ńlá àwọn àfáà wa ọlọ́run wá tó wá jẹ́ olùkọ́ àgbà bá wa ṣàánú yín kó jẹ́ ẹgùn lẹ́mì kẹ́ní àlàáfíà ara ìfọ̀kànbalẹ̀ tó pọ̀ báyọ̀ bá yànjẹ́ fún yín abẹ́ lọ́hùn fún yín gbogbo àwọn ọmọkọ́mọ tí wọ́n ti wọ́n kó wọn jọ ìsìláàmù wa ń rọ̀ wọ́n ní wọ́n tún ń rọ̀ wọ́n tún dẹni ire wọ́n ń dọmọlúwàbí àfáàdà ọ̀nà wo ni wọn ò ṣe ní rí dáadáa ṣe níwájú Ọlọ́run ẹ̀lọ́wọ́ náà ṣe ní rẹ̀sẹ̀ dáadáa gbà wájú Ọlọ́run tààlà ní ti bí wáwọ̀ náà ṣe ní rí ipò níwájú Ọlọ́run èyí tí a gbé dání iṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run bá wa ṣe ń rọrùn kó ṣílẹ̀kùn oore fún wa kó já rí dùnnú kó já rí oore wà lè já dóyà fóta o kó ló bá bọ̀ mọ́gìláké wà lè já dóyà fóta o kó ló bá bọ̀ mọ́gìláké. èyí tí èyàn mọ̀ iṣẹ́ èyí tó dáa jù nínú oore òun náà ní kéèyàn ò gbéṣẹ́ Olúwa dání kéèyàn kọ́ àwọn ọmọ kéwú jọ kí àwọn ọmọ kéwú náà káwọn náà ọmọdé ní ire kọmọdé ọmọlúwàbí Ọlọ́run kó wá yè wọ́n kó jẹ́ àríyànú Ọlọ́run èyí tí a ń ṣe yìí Olúwa kó ṣàánú wa kó jẹ́ àrí ìdùnnú lórí àwọn ọmọ wa Ọlọ́run kó bá wa yè wọ́n àpadà sí aburú má jẹ́ kí wọ́n ó rí àpadà sí bàńtà ìdá má jẹ́ kó dé bá wa kó wá ṣàánú wa ìgbìyànjú kò sí tí ò lè sọ yàn dà ẹni tí a rò pé kò lè dá mọ́ ìgbìyànjú àwọn ọ̀sán nǹkan di dáadáa gbogbo ẹnikẹ́ni tí bá ń kọ́ àwọn ọmọ ń kéwú kó tí ń kọ́ àwọn ọmọ ní kéwú gbogbo àwọn ọmọ tí wọ́n ń kọ́ náà tọ́lọ̀ bá ń yé wọn nínú oore ńlá ni nínú ìdùnnú ńlá ni lámúyàkùn fẹ́ olómìnà lámúyàkùn fẹ́ olómìnà akéèké kò yé wa lámúyàkùn fẹ́ olómìnà. Ọlọ́run dákun máa fi sínú mẹ́wàá wa dákun máa fi sínú mẹ́wàá wa akéèké òye wa lámúyàkùn fẹ́ olómìnà. lámúyàkùn fẹ́ olómìnà lámúyàkùn fẹ́ olómìnà akéèké kò sáàṣọ lámúyàkùn fẹ́ olómìnà akéèké kò sáàṣọ lámúyàkùn.